Yeah, ẹ gbọ́dọ̀ lọ. Ẹ sà, mo fẹ́ mọ reason tí ẹ fi kọ original ọmọ èṣù. Èṣù is not Satan. Ẹ jọ̀ọ́ ṣé lè fún mi ní original ọmọ èṣù. Kí ni reason tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà? Reason tí mo sọ bẹ́ẹ̀ náà ni wípé Allah àti God tó jẹ́ ká máa pe èṣù ní Satan lẹ́nu wọ́n import wọn wá síbí báyìí. Bible àti Quran dẹ̀ ló jẹ́ ká mọ nǹkan tó ń jẹ́ Allah àti God. Òbí wa kan tó gbé Allah àti God débí báyìí. Olódùmarè tiwa kò sọ fún wa pé òun jẹ́ God. Kò dẹ̀ sọ fún wa pé orúkọ òun tún jẹ́ Allah o. Ókè o, àwọn kan wá sọ pé Olódùmarè náà ni Allah. Ẹjọ́ ṣé Olódùmarè ń sọ èdè Saudi Arabia ni? Olódùmarè tiwa kò kí ń sọ èdè Saudi Arabia. Níwá èṣù ọlá ìlú ara àwọn ìránṣẹ́ Olódùmarè ni. Òun ló ń protect wa, ló ń dáàbò bò wá ní ìgbà yẹn kó tó di pé wọ́n gbé ẹ̀sìn débí báyìí. Ìgbà tí wọ́n dẹ̀ gbẹ́sìn débí báyìí wọ́n ní Jesus ní everything. Jesus ni ó lè ṣe, Jesus nìkan. So ojú gbogbo á ti rí ìsìn bí wọ́n ṣe ń pààyàn ní orúkọ Allah, bí wọ́n ṣe ń pa tí ó jẹ́ kí wọ́n máa dúnbú èèyàn. God ò ní lè save wọn, Allah ò ní lè save wọn. So kíní ó yẹ ká ronú jinlẹ̀ pé kíní was created by human beings. Àwọn èèyàn ni wọ́n kọ Bible, ni wọ́n kọ Quran. A lè fi àwọn kíní ìwé odù Ifá tí máa fẹ́ gbé ìgbésẹ̀ kan sí tó tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ń bibẹ̀ odù Ifá máa sọ pé Ifá máa sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ń bibẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò sí bẹ́ẹ̀ nu Bible, kò sí bẹ́ẹ̀ nu Quran. Wọ́n dẹ̀ fi kíní hàn pọ́n lé gidi gan, wọ́n máa ti ní kíní kan nínú Bible àti inú ọkàn lásán ni, but ní reality kò rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n gbé God wá fún wa, tí wọ́n gbé Allah wá fún wa lẹ́nu, wọ́n ní nuclear weapon. Àwọn táàdẹ̀ táà ní God táà ní Allah tán pé wá ní devil, à ní nuclear weapon. Wọ́n wá jẹ́ ká máa bú àwọn ancestors wa, wọ́n jẹ́ ká máa sọ̀rọ̀ òdì sí àwọn tí wọ́n lè assist wa tí ogun bá dé. Gbogbo ogun tá a ti jà nílẹ̀ káàró òjìlé lẹ́nu, èwo la fi orúkọ Jesus àbí orúkọ Allah, èwo la fi orúkọ wọn jà nù ẹ̀. Ṣebí àwọn tí wọ́n ń pè ní ìfù iná la fi ń jagun tí wọ́n dẹ̀ ń ṣẹ́gun fún wa. So wọ́n ti jẹ́ ká gbàgbé orísun wa, wọ́n ti jẹ́ ká máa bu ẹnu àtẹ́lu àwọn tí wọ́n ní wa, àwọn tí wọ́n lè pè wá níjà. Bí ìsìn ilẹ̀ wa ń sìn àti wà one chance, wọ́n lè take over ilẹ̀ wa tá a bá sọ̀rọ̀ at any time. Torí pé kí ni àwọn onílẹ̀ àti bẹnu àtẹ́lù wọn. Àwa gangan tó yẹ ká tún story wọn kọ àti fẹnu bàjẹ́ àti fi bà wọ́n jẹ́. So àwọn other side dẹ̀ kọ sórí tiwọn, wọ́n dẹ̀ kọ́ wọlé wa lọ́wọ́. Ẹ wo ìwà tí King David wù nínú Bible, èwo nú ancestor wa ló wúlú ìwà yẹn tí èèyàn máa take over yóò family. Èèyàn máa lọ God nínú Bible rán àwọn ọmọ Israel kan lọ sí ìlú kan, kán lọ pa gbogbo òdúró, kán pa ọmọ tó mú ọyàn lọ́wọ́, kán pa ẹni tó lóyún, kán pa ẹranko, kán pa everything ìlú yẹn run. Ẹjọ́ èwo nú òrìṣà wa ló ti sọ bẹ́ẹ̀ fún wa rí? Ká lọ sílùú olúlu ká lọ pa wọ́n run. Ẹnìkan wá dẹ̀ wá paint God yẹn wá, ó wá sọ pé òun ló ní wá. Ṣé kò yẹ ká ti mọ̀ pé 419 nìyẹn? Àbí tó bá jẹ́ pé God yẹn ló ní wá, kí ló dé tó máa sọ fáwọn ọmọ àwọn Egypt, kí ló dé tó máa sọ fún Pharaoh nígbà yẹn pé ó fi àwọn èèyàn kalẹ̀ kán lè lọ worship òun? Ṣé Pharaoh ń ṣe àwọn èèyàn ẹ̀ ní? Suddenly kí ló dé tí God of the Bible mọ̀ sí máa jẹ́ creator gbogbo wa? It's not our creator. Ó ń ṣe creator wa. Àwọn òyìnbó àti àwọn Arab people, they are business partners together. Àwọn tó wọ́n fi wá ṣe ẹrú gbà yẹn náà nìyẹn. Òwò ẹrú dẹ̀ ní business partners tí wọ́n ń ṣe papọ̀. Àbí ṣe bí black ló wà ní Egypt tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kí ló dé suddenly tí Egypt fi dilẹ̀ àwọn Arab? Kí ló dé suddenly tí Egypt fi dilẹ̀ àwọn Arab? Kí ni reason tí wọ́n fi ń ré gbogbo imú àwọn ère tó wà ní Egypt? Ṣé Arab people wà lára àwọn ère tó wà ní Egypt yẹn ni? So ibi tí ó yẹ ká ti wake up nìyẹn. Wọ́n ti deceive wa pẹ̀lú God Allah sọ of a things tí wọ́n jẹ́ ká máa rí àwọn àwara wa, wọ́n jẹ́ ká máa ríra wa bí evil. So ẹ wo ní gbogbo àgbáyé sì kí ni Áfíríkà tí ì ṣe yanjú? À ń ríra wa bí evil, à ń bú orísun wa. So a lè lọ síwájú a lè lọ síwájú. Ẹ bá ṣe ń ṣerú káàkiri àgbáyé. Ṣé kò yẹ ká ti wake up? Ṣé kò yẹ ká ti ronú? Ẹ ṣé gan sa o. Ẹ ṣé gan bàbá. Nísìn, a má bínú pé mo tún fẹ́ béèrè yìí. Ẹ jọ nítorí Ọlọ́run, ẹ̀sìn wo lẹ ń sìn gangan? I'm a traditionalist. Wà babaláwo. Mo sin àwọn bàbá mi ní iṣẹ́ yín ṣe babaláwo. Mi mọ̀ kankan nípa awo, ṣùgbọ́n mo ti padà sílé. Mo ń sin àwọn bàbá wa, mo ń sin nǹkan tí àwọn bàbá wa ń sìn. Òyìnbó lè wá sọ nǹkan tí màá sìn fún mi. Òyìnbó lè wá sọ wípé ẹ̀fùn mi màá lọ ọ̀ ẹ̀fàyà ni màá lọ. Kí ló kàn wọ́n pẹ̀lú? Lẹ́yìn ìgbà tí wọ́n fi wá ṣẹrú tán, tí wọ́n fi ọmọ tí wọ́n bí tí wọ́n fi wọ́n mú crocodile. Ṣérú àwọn ẹ̀nà máa sọ fún mi pé màá lọ sí ẹ̀fùn kan àbóbù fẹ́ pa àwọn pípì àti God wọn àti Allah wọn. Ẹ wò ní báyìí. Ẹ jọ torí Ọlọ́run, mo fẹ́ mọ orúkọ yín ni. Kí lorúkọ yín sọ? Orúkọ tèmi wọ́n máa ń pè mí, wọ́n ní Ọlálékan ni wọ́n sọ bọ̀, wọ́n á sọ di Òrìṣà Lékan. Àwọn òní wọ́n ní. Then no, dájú mi àti mọ́ mi sọ mi Ọlálékan because they born me inside church, wọ́n bí mi sínú church. Ọmọ ọdún òní sà. Èkìtì ní
ọ̀dọ̀ wa bọ̀ wọ́n pín wa mọ́ Kwara State. ẹ ṣe gan ẹ ṣe gan bàbá. a máa rí bá sà ẹ ṣe gan ó dára sà ẹ ṣe gan.